àmọ́ tún ti dóde o. TiwaLasa tún ti dóde o. Ará ilé ẹ sáré wá, èrò ọ̀nà ẹ̀dà gìrìgìrìgìrì wá o. Ẹ wá gbóhùn ẹnu àwa. Ìbà yìnyín tán Elédùmarè ọba tó nílé ayé. Ìbà oyún inú, ìbà ṣẹ́ ibi. Ìbà gbogbo pèdèpèdè tó ti ń pèdè ká tó máa pèdè. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà gbogbo olùgbọ́ wa. TiwaLasa ti dóde o. Ẹni ńlá ní ṣòun ńlá, èèyàn pàtàkì ní ṣòun pàtàkì láwùjọ. TiwaLasa náà ni àwa kọ́, Ọlọ́run ọba mọ́ ni. Àwa lọ máa gbàsàgà òwe, àwa lọ máa gbàsàgà òwà. TiwaLasa ló ń sọjọ́ ìbí, àwa lọ máa gbàsàgà. Àwa lọ máa gbàsàgà òwe, àwa lọ máa gbàsàgà òwà. TiwaLasa ló ń sọjọ́ ìbí, àwa lọ máa gbàsàgà. Àwa lọ máa gbàsàgà òwe, àwa lọ máa gbàsàgà òwà. TiwaLasa ló ń sọjọ́ ìbí, àwa lọ máa gbàsàgà. TiwaLasa ọ̀rọ̀ wa dayọ̀, àṣà ní tàwa òwe. 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 Bágbé aláhùn aláhùn aró, ìran àlùkò aláhùn aláhùn oṣù. Mo ní bọ́mọdé wò yóò láhùn, ìgbé bàbá wọn ni wọ́n fi bọnu. Èmi ò láhùn lónìí, mo rí bá ọ̀gá mi àjùwọ̀n. Adéwùmí o, Àyìndé ìkọ́ dákúndàbọ̀ fìyè dẹnu pé mo bá ọ lóye, mo pè é lórúkọ. Èmi Àjọkẹ́ ọmọ TiwaLasa náà ni. Èmi lọ́mọ elépe òjèwòrò kó òjèwòrò gboko, ọmọ elépe òjèkú kó òjèkú ló gbọ́dán. Àwa lọ sòlẹ̀kẹ̀ mẹ́wòrò lọ́rùn tó dàbí ìyàwó nílé àwọn bàbá tèmi. Èmi ni mò ń ké pé ọ, torí orúkọ là á pè ládéládé, orúkọ là á pè lóye lóye. Àyìndé ìkọ́ ó kọ́ mi lórí mo morí kọ́, ó kọ́ mi lédè mo méde pè. Àyìndé ìkọ́ mo rí bá rẹ̀ kí n tó mọ̀ ń bèrè orin lọ. Adéwùmí o, òní lọ́jọ́ ìbí rẹ, òní lọ́jọ́ tá a bẹ́ni bí ẹni, èèyàn bí èèyàn. Ṣebí ẹni ńlá ní ṣeun ńlá, èèyàn pàtàkì ní ṣohun pàtàkì láwùjọ. Mo ní ẹni bá ní òkú lómi àkú o, ẹni bá ní ònù lómi ànù. Gbogbo ẹni tó bá robì rọ́ nírú ọjọ́ ìní lónìí ọjọ́ ìbí rẹ, kíbi ó máa jẹ́ tiwọn. Àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún o, àsosùmọ́sù ní sáwọ́ àsosùmọ́sù. Àyìndé ìkọ́ wa tún ṣe tẹ̀mí tọmọtọmọ. Àyìndé ìkọ́ o, mo ní wàá gbó bí olúgbógbó tí ń gbó o, wàá gbó bí olúgbógbó tí ń gbó. Wàá wá gbó bí àwọn àgbà kan tí wọ́n fọmọ owú sóńdè ọ̀run tó wúyọ́ títí tó wú dókínní. Adéwùmí ọdọọdún ló mọ̀ wá bí ẹ̀wà. Adéwùmí o, mo fẹ́ délé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́mọ àjùwọ̀n kékeré ogun, ọmọ àjùwọ̀n kékeré ogun, ọmọ agúnyán pupa fàlejò pupa. Ẹ̀yin lọ́mọ aróka pupa fàlejò pupa. Kìí ṣe péyán níbẹ̀ lóde èpo, kìí ṣe pọ́ka ló pọ̀ lábàrá mọ́jọ́. Ebi ìjọkan ọmọ akéèkúyá ló pa mí, mo fi dìmọ́rù ẹ̀sìn ni mo fi ń bọ́ máa kéèkúyá lọ. Ẹ̀yin lọ́mọ akérèmọ nìkọ́ olókùn ẹ̀sìn Ìbàdàn. Ó mọ́ bọ́ olókùn ẹ̀sìn Ọ̀yọ́ jẹ́, ṣe bá rọ́jú bọ́ba kú lámọ̀ lólókùn ẹ̀sìn. Èèyàn tí ó bọ́ba kú lámọ̀ lólókùn ẹran. Olókùn ẹ̀sìn òbí ni o, ká mọ́ wọ́n lọ́lá kiri. Ìbà òbí yan ká lọ rèé bá sìn gbà.
àsìgbà ló lóhùn ó bòdì Ọ̀yọ́ jẹ́ ebájí ṣe bí Ọ̀yọ́ lárí ìran bàbá yín kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Adéwùmí o ọjọ́ tòṣù lálàáfíà gùn lóye fi bàbá yín ògùn kẹyẹ jẹ BAASI ti ṣẹ̀kẹ̀ ìlú Ọ̀yọ́ ẹ̀sìn ògbèrò láàfin lọ́jọ́ náà tọmọdé tàgbà ló ń kígbe pé balógun BAASI ìṣẹ̀kẹ̀ ó jà àgbàlagbà lọ ó sọmọ kékeré ó jà àgbàlagbà lọ àṣìyàn bí ẹni gùn àròtí bí ẹni pọ́n ọjọ́ kò má tọ́jọ́ tí wọ́n kóyè ìdáàfin gbogbo ẹni kúrú wọ́n ti ro gbogbo ẹni gùn wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní má bẹ̀rẹ̀ mọ́ wọ́n láàtóyè ìdàbòrà bí aṣọ ààfin ni bàbá yín ti gbóyè ìwálé bàbá Adétúnjí Ògúnkẹ̀yẹ BAASI ó sọmọ kékeré ó jà àgbàlagbà lọ. Adéwùmí o Àyìndé ikọ́ ẹ̀yìn lọ́mọ olókùn ẹ̀sìn àrọ́júbọ́ bá kú àbàdìmọ̀jẹ̀ tó ṣe ilé ìyá dùnmọ̀mọ́ bí oyin ó ṣe lé bàbá bí afárá oyin ẹ̀yìn lọ́mọ òkè ṣẹ̀ṣẹ̀ bọ́ba ọmọ akẹ́lẹ́rú kẹrẹ́rú olówó fífẹ́ ọba akọ̀máfọ́mọ lọ́wọ́ tòṣì bó sọmọ ẹlẹ́rú kan kó lọ fọ́mọ ẹlẹ́gbàá méjì aláǹjá ẹ̀yìn lọ́mọ olówó fífẹ́ ọba ọ̀rọ̀ ọmọ tán ó tún bẹ̀rẹ̀ yá ọmọ akódúdú mọ́jà ọmọ òṣàpupa eégún múta ọmọ bí olóko bí olódò àbọ̀ wálé ọmọ òtòkòdé ó mú mi lámú ìyá rẹ̀ ẹ̀yìn lọ́mọ agbìmọ̀ràn àlejò bí ẹni mọ́ tẹ́lẹ̀ alọ́lá níbí alọ́lá ọmọ balógun. Adéwùmí o Àyìndé ikọ́ gbéra ńlẹ̀ kò dìde mo ní bí ó sì ti sùn kí là bá máa pè níyàn bí ó sì tàgbàdo kí là bá máa pè lẹ́kọ̀ọ́ yangan bí ó sì tàdéwùmí àjùwọ̀n kí là bá máa pè ní TiwaLasa. ọ̀gá mi àjùwọ̀n gbéra ńlẹ̀ kò dìde eré yá o. Àjọkẹ́ Adé o ṣé mo dúpẹ́ ọmọ tèmi nìkan ṣoṣo mo ní bó ti ń kì mí bẹ́ẹ̀ lórí mi ń wú mo ní kógókógó lóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ lóhùn akèrègbè kèrègbè tó bá ti lómi kan ò ní bá wọn pariwo lásán ọgbọ́n ń bẹ nínú tiwa ìmọ̀ pọ̀ púpọ̀ ọpẹ́ ọpẹ́ mi pọ̀ sí lọ́wọ́ Elédùmarè ọba mi òkè ọba tó dá mi sí taya tọmọ lọ́jọ́ òní ọjọ́ 5 oṣù kejìlá December 5 ọjọ́ ńlá lọ́jọ́ 5 oṣù kejìlá o nínú ayé TiwaLasa àní ọpẹ́ mi pọ̀ sí ọmọdé ọjọ́ náà rèé o ló ti wá dàgbàlagbà ẹ ò rí pọ́pẹ́ ló yẹ mí lọ́dọ̀ ọba mi òkè àgbà tí mo gùn yìí lọ́jọ́ òní o Èdùmàrè ò ní jẹ́ ń jábọ́ ayé ò ní fi kíkan sọ̀rọ̀ àwa láṣẹ Èdùmàrè tó fi wá sórí òní jẹ́ àdìrú láéláé ẹ ò rí pé ọpẹ́ yẹ mí mo ní látòṣù kínní títí dóṣù kejìlá òní lọ́jọ́ 5 nínú oṣù kejìlá mo wà láyé mo tún wà láàyè ibú omi ò gbé mi lọ bẹ́ẹ̀ nìjì ò jà mí ọpẹ́ àní ọpẹ́ mi pọ̀ sí i lọ́dọ̀ ọba mi Èdùmàrè ẹni ò mọnú rò sóun ni ò ní sọpẹ́ ọ̀pọ̀ lájọ wáyé lọ́jọ́ òní o tí wọ́n ti dágbére fáyé ọ̀pọ̀ wà bí aláìsí ọ̀pọ̀ ò jára ayé bẹ́ẹ̀ ni wọn ò dérò ọ̀run ọ̀pọ̀ ò tiẹ̀ lálàáfíà látàárọ̀ dálẹ́ rí ẹ ò rí pọ́pẹ́ ló yẹ mí o àyìnyín tán lélẹ́dùmarè ọba mi òkè mo dúpẹ́ o lọ́wọ́ Elédùmarè ọba mímọ́ àkàǹkà tán lóore rẹ̀ sí mi ẹ ò rí pọ́pẹ́ ló yẹ mí ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó tún jọpẹ́ lọ. Elédùmarè o àní bí mo bá ń kì ọ́ látàná títí dọ̀la lọ́jọ́ ayé gbogbo èmi ò lè kí ọ́ tán o fòrè ńlá tó o ṣe fún mi. n ó kì ọ́ bí ológun ẹrú o n ó kì ọ́ bí ọlọ́gbọ́n ìwẹ̀fà bẹ̀m̀bẹ́ ojú ọ̀nà tó ṣòro olùfẹ́sù o ọba alápá kábíkábí ọ̀rọ̀ tó jọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ mi. bàbá mi Èdùmàrè o ṣebí wọ́n la fọ̀rọ̀ ṣẹ̀dá ọba nínú ọlá atúnidá apani ajíni àkọ́bí nínú àwọn òkú. mo ní àdìmúlọ̀ ọba alágbára àwògbà àrùn mágbẹ̀jẹ́ atayé rọbí agogo alágbẹ̀dẹ òde ọ̀run orísun ọgbọ́n orísun ìmọ̀ orísun òye. mo dúpẹ́ ẹ ṣé gan-an mo mórè èmi mọ̀mọ́ mórè yín púpọ̀ ẹ ṣeun. àdúpẹ́ ẹ ṣé gan-an amóore àwa mọ̀mọ́.
mo dúpẹ́ ẹ ṣé gan-an mo more èmi mọ̀mọ́ more yín púpọ̀ ẹ ṣeun. adúpẹ́ ẹ ṣé gan-an amóore àwa màmá more yín púpọ̀ ẹ ṣeun. ọpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú ṣèbéèyàn lórí ni tí ò tiẹ̀ wò wáṣẹ́ kan. ọpẹ́ o lọ́wọ́ gbogbo olólùfẹ́ Tiwa Lasa lórí ìtàkùn ayélujára Facebook, Instagram. bẹ́rù bá dúpẹ́ oore àná o dandan ni kóró mi gbà o. àdúpẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń fẹ́ràn wa Ìdùmarè á máa fẹ́ràn yín fowó fọlá fọmọ fáìkú tí ṣe baálé ọrọ̀. amóore àwa màmá more yín púpọ̀ ẹ ṣeun. adéyẹmí adéníran o túndé fọlárìn ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wá ògúnlẹ̀yẹ káyọ̀dé ọmọ òsè pààrọ̀ adékúnlé àdìsá ẹni yìí ni ọ́ níyì fákọ́ládé afíjú oníṣọ̀nà àlùfáà bẹ́ǹtẹ̀là o fọlákẹ́mi adésíyán túndé ọládọjà o ọmọ ọlọ́ọ̀lù fọ́tò kúnmi òjò o àbáyọ̀mí àjùwọ̀n fọlá ọmọgbadé mo dúpẹ́ o lọ́wọ́ ẹbí ògúndélé ọ̀mọ̀wé dókítà báyọ̀ fóyèwá mo dúpẹ́ lọ́wọ́ yín abilékọ ògúntúndé ẹ̀dùn abilékọ fọlákẹ́ ògúnsànyà ọmọ àjùwọ̀n ni ọ́ ọ̀gbẹ́ni káyọ̀dé adépọ̀jù àní ní lónìí ọjọ́ ìbí mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gbogbo ojú tó ń wò wá àti tí tó ń gbọ́ wá gbogbo yín pátá la kí o àwọn olólòdì gangan náà ò ní tánwọ́ yín o láṣẹ Èdùmàrè. àwa náà ní o bí eré bí eré a bẹ̀rẹ̀ láti cultural and creative arts group kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a tún di Tiwa Lasa cultural and creative arts group ní báyìí o ọpọ́n ti sún wà yìí Tiwa Lasa cultural ambassador nìyí o. Ògbélé bótòdé ògbélé bótòdé ògbélé bótòdé rírẹ́ làárẹ̀ la múmùlà mùsàn ògbélé bótòdé ògbélé bótòdé fífín làá fi gbá títa làá tayò ògbélé bótòdé ògbélé bótòdé ògbélé bótòdé àyàn tún jí ó ṣe gan. Àyìndé ẹ̀ṣá máa lùlù fún àkàmújọjọ. àyàn tún jí ó ṣe gan. Àyìndé ẹ̀ṣá máa lùlù fún àkàmújọjọ. ìlù tí ò láriwo ní o. bẹ́ẹ̀ ni ìlú tí ò láriwo ni. ìlù tí ò láriwo ní o. bẹ́ẹ̀ ni ìlú tí ò láriwo ni. Bàbá ló ràn mí wá, ìyá ló ràn mí wá, alágbádá ewé, onílẹ̀kẹ̀ oṣù, mo rá láyọ̀ mi o, mo ti rá láyọ̀ mi o, ayọ̀ mi àtijọ́, ó mú mi lẹ́kẹ̀ ní, ó dẹ̀ lẹ́kẹ̀jì o, bàbá ló ràn mí wá, ìyá ló ràn mí wá, alágbádá ewé, onílẹ̀kẹ̀ oṣù, mo rá láyọ̀ mi o, mo ti rá láyọ̀ mi o. Àwa ló máa gbé ṣàgá o àwa ló máa gbé ṣàgá o Tiwa Lasa ló ń ṣọjọ́ ìbí àwa ló máa gbé ṣàgá. Àwa ló máa gbé ṣàgá o àwa ló máa gbé ṣàgá o Tiwa Lasa ló ń ṣọjọ́ ìbí àwa ló máa gbé ṣàgá. Àwa ló máa gbé ṣàgá o àwa ló máa gbé ṣàgá o Tiwa Lasa ló ń ṣọjọ́ ìbí àwa. Tiwa Lasa ọ̀rọ̀ wa dayọ̀ àṣà ní tàwa o. Tiwa Lasa.